Ẹ̀wà olólùfẹ́ ètò àṣírí ayé ọmọ àkíní ẹ̀mọ̀ àkú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò wa ètò yín ètò àṣírí ayé pẹ̀lú Ìrèké Òrèǹtì àti bàbá àlùbáríkà ọwọ́ ẹbí dànù ní ìlú Ìgbódù ní Ìkòròdú ọ̀gá ẹ̀lúkúmẹdẹ lórí ètò lẹ́nìí kí la gbọ́ wá fún yín kí la fẹ́ gbé yẹ̀wò kí la fẹ́ sọ ẹ lólùfẹ́ ẹwà ẹ̀ mà wá nǹkan fìdílé nǹkan ẹjẹ́ àjọṣètò yìí bá ṣe ṣe ó bà lè rí bí o ti ń rí lórí ètò lẹ́nu bàbá àlùbáríkà wà ń kálẹ̀ àwọn òbí dà ní ìlú Ìgbódù láti yànnàná gbogbo ìtàbàgbọ wa bàbá àlùbáríkà kò lè dá síbò yìí. Yèyé Ọlọ́run jò dáa. Àmín. Àní rí dààmú. Àmín. Àní sáná nínú aṣọ wa Ọlọ́run gbé bá wa. Àrí Ọlọ́run. A bá lọ bí àǹkárá ẹni bá rówó ra jẹ àǹkárá Ọlọ́run jẹ́ wọn rántí fún iṣẹ́ mọ́. Àrí bàbá gbogbo àlàbò bí ìlú ṣe rí o. Àyàn wá ra àǹkárá kò ní jẹun. Iṣẹ́ Okutex Fabrics lélẹ́yìí o. Ẹ bá ti rí wá ti ń ṣáná Okutex Fabrics ni àwọn ló ń gbé máa ṣáná lára mi. Bàbá lórí ètò lénìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò náà ni pé ẹ máa ní kéèyàn wòṣẹ́ ẹ wo sàábì ẹ máa ń pòwe kẹ máa ní èmi nìkan kọ́ ni mo ṣe kinní kan ẹ lọ sọ́dọ̀ àwọn àáfàá náà àwọn wòlíì àwọn babaláwo tó ṣe kinní kan ẹ wòṣẹ́ nínú kéèyàn wòṣẹ́ oore wo ló wà nù ẹ̀ àti pé wọ́n sọ pé má gèwọ̀ àwọn kan wọn kì í mu mọ́ọ̀tì wọn kì í jẹ àwọn ẹja kan wọn kì í ṣe gbogbo yẹn a ní èèwọ̀ ni èèwọ̀ ni orí ọ̀fẹ́ wo ló wà nínú kéèyàn mọ èèwọ̀ èèyàn pé má jẹlé orí wo ló wà nù ẹ̀. Sórí n tó bí pé kéèyàn wòṣẹ́ n ló mú pé kéèyàn mọ èèwọ̀ èèyàn wá ẹni láyé kò sábíamọ mọ́ abíamọ sì wà abíamọ ò pọ̀ mọ́ ni abíagbà lọ́pọ̀ abíagbà yẹn ò ní pé sáti mú wá kí n gbà lọ́wọ́ ẹ̀ àwọn labíagbà àwọn abíamọ ń jọ̀hún àwọn ni pé ọmọ mi ó ṣàgbọ́dọ̀ dáa fún gbogbo ọ̀nà tó bá ń tọ̀ so gẹ́ẹ̀tì ọ̀rọ̀ mi sórí àwọn abíamọ tó ń jẹ́ abíamọ ń jọ̀hún tí wọ́n bá bímọ ọba jẹ́ kírísítẹ́nì wọ́n á gbé e lọ wọ́n á wò ó ọmọ yìí o irú ọmọ báyìí ló bá wáyé o nǹkan báyìí ni ẹ máa ṣe fún ọ tó bá jẹ́ ẹlẹ́sìn kan àbáláyé wọ́n á wo ìkọsẹ̀jáyé rẹ̀ wọ́n á dọ̀tún wọ́n á dòsì ọmọ yìí tó fẹ́ rí o tó gbọ́dọ̀ máa jẹ rí o wọ́n á sọ bẹ́ẹ̀ ókè tó bá jẹ́ mùsùlùmí wọ́n á wò sábì fún kó tó dijọ́ mẹ́jọ kọ́sẹ̀ tó di pé wọ́n á máa gbé ọmọ yẹn tí wọ́n bá ti bí wọ́n á pèrun sí létí ọ̀tún wọ́n á ṣèkámọ̀ sí létí òsì wọ́n á sọ nǹkan tí wọ́n bá fẹ́ kó jẹ́ láyé fún kódà ọmọ mélòó ni wọ́n ń ṣe bẹ́ẹ̀ fún ọmọ tó bá jẹ́ pé bí wọ́n ṣe bí wọn ì tí ì wẹ̀ fún nínú ẹ̀jẹ̀ tẹ́ ẹ bá pèrun sí létí ọ̀tún tẹ́ ẹ ṣèkámọ̀ sí létí òsì pẹ̀lú ògùn Ọlọ́run kò ní ya gèfèrí láyé. Ok àwọn bàbá ṣe rí bọ́tí ẹlòmíì ò lè jẹ́ kán gbọ́mọ òun lọ́wọ́ nínú ẹ̀jẹ̀ mọ́ ń sìn ọ̀pọ̀lọpọ̀ àfáà kò lè gbọ́mọ ìkókó tó wà nínú ẹ̀jẹ̀ lọ́wọ́ mọ́ á ní yóò pa agbára òun ọ̀pọ̀lọpọ̀ wòlíì kò lè gbàdúrà fọmọ tó wà nínú ẹ̀jẹ̀ á ní yóò pa agbára òun gbogbo nǹkan yẹn wọ́n ti fi bayé jẹ́ good ká wá mèèwọ̀ ó lè jẹ́ pé o wà ní travel kọ́ ọ máa jẹ èèwọ̀ wàá dẹ̀ máa ní lẹ́tà ayọ̀ láti gbà kò sì ní tẹ̀ ẹ́ lọ́wọ́ ó ṣẹlẹ̀ sí mi gangan rí torí tó bá fẹ́ kọ́ àwọn ọ̀ràn bàbá ńlá wa lóògùn torí bàrùbá ni wọ́n èmi náà kì í ṣe Yorùbá bá ṣe rí ègùn tá a rí Haúsá kálukú ló níran àwọn ọ̀ràn bàbá ńlá wa bàrùbá ni wọ́n
ara Sókótó ni wọ́n, ìran Dáńfódíò ni wọ́n ní Sókótó. Ìgbà tí wọ́n ní ọmọ mi kan lọ sáàfù ní Sókótó, ilé náà ló lọ, wọ́n wá ní báwo ni ó ṣe, wọ́n filẹ̀, Ọlọ́run tó ní ilé lòun náà ó padà sínú, nǹkan kan ò dẹ̀ sí lọ́hùn, bí sí dọ̀hùn ló bá àánú pàdé. Ìyẹn wáyé bẹ́ẹ̀. Kí ni a wá fẹ́ sọ lórí pé kéèyàn ó mọ èèwọ̀ tí ẹlòmíì ń bẹ, ìràwọ̀ rẹ̀ ò wọṣọ red, tó bá ń wọṣọ red níbi wọ́n á ti fún un ní físà ìrìn àjò tó bá wọ̀ lọ bẹ̀ ńjọ́ yẹn, ìpọ́njú àwọn ẹni yẹn ní ó rí, kò ní rí dùnnú wọn. Wọ́n á dẹ̀ máa láyé ni, ẹ dẹ̀ ń parọ́ máyé. Kéèyàn ó mọ èèwọ̀, ó máa ń jẹ́ kéèyàn ó ráyé ṣe. Kéèyàn mọjọ́ tó yẹ kó á wáyé bẹ́ẹ̀. Ẹlòmíì àṣáró ìràwọ̀ rẹ̀ ò jẹ́, á dẹ̀ máa jẹ́, ọ̀rọ̀ rẹ̀ ó dẹ̀ máa dàrú, yóò sì máa sọ páyé ni. Good. Mo wá sọ pé ó ṣẹlẹ̀ sémi rí, ibẹ̀ mo ti sọ pé ìran Sókótó ni wá, Bàrùbá ni wá. Bàbá mi ò gbọ́ Yorùbá, bàbá mi náà ò gbọ́ Yorùbá púpọ̀, but bíbí tí wọ́n bí mi, wọ́n kọ́ mi kéwú, wọ́n wá jù mí sọ́dọ̀ bàbá Abdulsalami ọmọ Ìrè. Bọ̀ ìyá yín ò kì í ṣe Bàrùbá o. Àwọn Fúlàní làwọn náà, Bẹ́gọ́rẹ́ làwọn nílọrin, bọ̀tì ọ̀mọ̀wé nìran tiwọn. Ìyẹn Alájà. Alájà Àlímọ̀ Sàdíà ọmọ Bẹ́gọ́rẹ́ nílọrin. Bọ̀tì pé ọlá pé bàbá mi jẹ́ àáfàá tó sì jẹ́ alágbára tó wá bá wọn jagun Àfọ̀njá bàbá wa tó fún wọn nílẹ̀ ni wọ́n fi ìyá mi fún àwọn ìran Bẹ́gọ́rẹ́. Good. Tí n bá ti wá dé Odòláyé Àrẹ̀mú wá mú mi lọ Ìbàdàn lọ́dọ̀ Èwùọlá, màá ṣiṣẹ́ àáfàá fún wọn, màá rówó, màá ṣiṣẹ́ àáfàá fún Adédùbú, gbogbo nǹkan á dáa. Bọ̀ tí n bá ti dé Ìbàdàn gbàrà báyìí, lóríta Apẹ̀rin, ìyá kan ń tàkàrà ń bẹ̀, àkàrà elépo ni, mo lè má jẹun kúrò nílọrin. Tí n bá ti wá débẹ̀, màá jókòó, ẹ bá mú àkàrà kọ́bọ̀, ẹ bá mú ẹ̀kọ kọ́bọ̀, omi ọ̀fẹ́ ni, ó di kọ́bọ̀ méjì, màá jẹ màá yó. Ń wá ṣiṣẹ́ àáfàá fún wọn títí wọ́n wá ní àáfàá tó bá ti tóṣù tó ń bọ̀ ní padà wá gbowó, owó ọkọ̀ ni wọ́n á fún mi lọ lé. Wọ́n tẹ̀ ń ṣiṣẹ́ fún wọn, ọ̀rọ̀ wọn dẹ̀ ń dà, wọn ò dẹ̀ fẹ́mi lówó. Mo wá lọ bá ọ̀rẹ́ bàbá mi yẹn Mọ̀yìrá bẹ́ẹ̀, àáfàá náà ni, Fúlàní ni, but wọn ò rí náà. Wọn ò ríran. Àwọn ò ríran, but ó ń sábì ni wọ́n. Ojú inú ló ń lò. Tẹ̀sùbá tí wọ́n ń lò yẹn, òun náà lèmi náà máa ń lò yìí. Wọ́n máa ń kà, tó bá yọ mẹ́rin onílé tó mú, tó bá yọ mẹ́ta ni mo wò ní Mọ́kà tí mo fi sọ ikú tó pa ìyá Arábù kan, tí mo fi sọ nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìyàwó rẹ̀ tó jẹ́ pé ó lóyún lẹ́ẹ̀márùn-ún tí oyún yẹn ò dúró, èèwọ̀ tí ń jẹ. Tẹ̀sùbá náà mo wò. Good. Wọ́n á lọ bá bàbá yìí, láyé wá ó pẹ́, wá ní ọmọ màmá nù, wá ní òkèrè jáun, ọ̀yàn lódẹ̀, ẹkún fúlọ̀, ẹkún fá. Bàbá kí mi pẹ̀lú Fúlàní, èmi náà kúnlẹ̀, mo fẹ́ wo ìsáàbù. Mo wá wo ìsáàbù yẹn, mo ń ṣiṣẹ́ ẹ̀, wọ́n dẹ̀ ń da fáwọn èèyàn. Mi ò dẹ̀ rí tèmi,
ìyẹn àwọn bàbá wa Fúlàní ni bọ̀tì ìyá mi pẹ́gọ́rẹ̀ ni wọ́n ìran Fúlàní làwọn náà bọ̀tì ọ̀mọ̀wé làwọn nílọrin màmá mi so gbọ́n màmá mi wá ní ó ń lọ ibì kan ń dáa fáwọn èèyàn ìwọ ò rí tiẹ̀ ṣe jáde sọ̀rọ̀ rẹ̀ mo sọ fún bàbá mi ní màmá mi ti fẹ́ràn ká máa yẹ nǹkan wò jù gbogbo ẹ̀ àkọọ́lẹ̀ Ọlọ́run ni mo bá tún lọ fún màmá mi lábọ̀ màmá mi wá tún ní ń gbọ́ orí bó ṣe rí yìí wọ́n dáadáa díẹ̀ lóhùn o jẹ́ ká lọ o ọ̀dà ń bó la wá fẹ́ lọ màmá mi ò dẹ̀ lè dá nǹkan kan ṣe lẹ́yìn bàbá mi àfi kó fàṣẹ sí i bàbá mi wá ní òkè tó bá rí bẹ́ẹ̀ lọ sọ́dọ̀ ìmọ̀ ìrabẹ̀ tó jẹ́ ọ̀rẹ́ tiwọn tó jẹ́ àfáà Fúlàní bàrùbá afọ́jú wọ́n máa ń ti gàá kan bọ́ sí gàá kan ni ìmọ̀ ìrabẹ̀ bàbá Òṣèní àwa Òṣèní yẹn irọ́ ni wá ọmọkùnrin kan tí bàbá yẹn bí náà nù good èrò pọ̀ àdọ́dọ̀ bàbá wọ́n wá sọ pé èmi ni mo dé wọ́n sọ Fúlàní kí wọ́n màmá mi náà kí wọ́n ṣe nǹkan kan wọ́n á ní ká yẹ nǹkan wò mo wá mú ta ìṣáàbù wọ́n fa tẹ̀sùbá wọ́n fa wọ́n ní ìlú ibi tí mò ń ṣiṣẹ́ ajé lọ́hùn ibo ni mo ní Ìbàdàn ni okay tí n bá wá débẹ̀ lórí tàùn ń wọkọ̀ kínní lákọ̀ọ́kọ́ mo ní bẹ́ẹ̀ ni ń wọkọ̀ kejì mo ní bẹ́ẹ̀ ni tí n bá wá wọkọ̀ kẹta ìmú máa ń jókòó mo ní bẹ́ẹ̀ ni okay kí ni mò ń máa ń jẹ ní oúnjẹ tí wọ́n bá fún mi náà mò ń jẹ èmi ti gbàgbé màmá mi wá ní rántí pé tó bá ti dé Ìbàdàn o tí n bá ní kó dúró kó jẹun nígbà míì wà ní tó bá ti dé Ìbàdàn wà lọ jẹ ẹ̀kọ pẹ̀lú àkàrà mo ní bẹ́ẹ̀ ni o wọ́n máa ń jẹ àkàrà elépo àtẹ̀kọ ó dẹ̀ ti tún dijọ́ tí n bá ń bọ̀ wálé kí n tó tún jẹ wà ní èèwọ̀ tí ń jẹnu wọn ò ní ṣàánú mi láéláé ń bẹ̀ yẹn. àkàrà elépo gangan lè wọ ọbẹ̀. lè wọ mi. mo náà ni lè wọ ọbẹ̀ fún yín. ẹ̀kọ́ yìí ṣe é wọ̀. ẹ lè jẹ̀kọ́. mo lè jẹ̀kọ́ bọ̀tí àkàrà elépo tí n fi ń jẹ yẹn. lè wọ yín. àwọn tí n bá ń ṣiṣẹ́ fún yóò dà fún wọn ṣùgbọ́n wọn ò ní ṣe mí láàánú. bí èsì elédùn. ok mo padà lọ bá mo débẹ̀ màmá yẹn bá kí mi hello àáfàá ti dé àáfàá lọrin àáfàá Odòláyé ó yẹ tètè bá mú ẹ̀kọ fún ẹ bá mú àkàrà mo ní mo wà nú àwẹ̀ màmá mi ní tó bá ṣe tí ń lọ gba àwẹ̀ ní o ògì ni o sì ti fi sínú má sì jàkàrà o kódà má jẹ máìmáì má fi nǹkan kan ṣe tó bá ti ṣe fẹ̀kọ sínú mo bá fẹ̀kọ sínú nígbà mo sínú pẹ̀lú kókó máa ṣe mo bá bẹ̀rẹ̀ iṣẹ́ fún Ewu Ọlá bá ní jẹ́ lọ pé ọ̀rẹ́ mi kan wá ń yọ búlọ́ọ̀kù ń ṣe kíní bí mo ṣe pọ̀ ọ̀rẹ́ yẹn wá nù mo bá ṣe nǹkan kan mo bá ṣiṣẹ́ fún wọn láàárọ̀ kùtùkùtù báyìí bàbá yẹn bá tún jíde mu àmú ti ṣe iṣẹ́ kankan lẹ́lẹ̀ fún yín a bá lọ fi wọ́n búlọ́ọ̀kù yẹn láàárọ̀ kùtùkùtù kílẹ̀ tó mọ́ a bá tún padà wálé láti oríta Ògbèrè ni bàbá búlọ́ọ̀kù yẹn wà ọ̀rẹ́ Ewu Ọlá àwọn dé ọlá àwọn ọmọ Ewu Ọlá àwọn náà ń bẹ láyé báyìí àwọn ọmọ bàbá búlọ́ọ̀kù yẹn náà àwọn náà ń bẹ láyé báyìí tí wọ́n kéré ńjọ́ náà lọ́hùn bàbá yẹn dẹ̀ yọ búlọ́ọ̀kù jọ báwọn kan ṣe lọ tẹ́sí búlọ́ọ̀kù níbì kan lọ tẹ́sí búlọ́ọ̀kù níbì kan
wọ́n bá ní tí wọ́n bá dẹ̀ gbé búlọ́ọ̀kù yẹn wọ́n á sọ báyìí wọ́n á jù lẹ̀ tẹni tí ó bá ti fọ́ òun ni wọ́n á rà wọ́n bá jù kíní ó fọ́ wọ́n ju tẹnì kejì ó fọ́ wọ́n ju tẹnì kẹyọ bá wọ́n ju ti bàbá yẹn báyìí ó kàn dúró ní pọ́n wọ́n tún tún jù ó tún dúró pọ́n ó tún jù níjọ́ yẹn ni wọ́n kó búlọ́ọ̀kù bàbá yẹn tán ìwọ̀n kí ló ń lè ṣe fún àáfàá yìí o ọba fún mi ní àpò 2.5 wọ́n dẹ̀ ń ta mọ́sínì ẹ̀lẹ́ńtíríkì ní àpò kan wọ́n kọ́kọ́ lọ bí mọ́sínì ẹ̀lẹ́ńtíríkì mo ra mọ́sínì àpò kan tuntun mo páàkì sí ilé Wọlá làwọn míì bá tó dé wọ́n bá bẹ̀ mí iṣẹ́ nígbà tí mo máa fi kúrò nìbàdàn níjọ́ 15 àpò 10 mo mú kúrò ńbẹ̀. máṣíìnì ẹ̀lẹ́tíríkì lẹ gbé dé Ìlọrin. bẹ́ẹ̀ni. ẹ̀rẹ̀ tún máa pò 10 dání. dání ó tún lé díẹ̀. wọ́n ń ta sìmẹ́ǹtì ní 50 naira mo ṣe délé mo rẹ́lé màmá mi mo àṣe sílì àṣe gbogbo ẹ̀ mo bá tó padà màmá mi wá ní òkè sọmọ pé ó kújọ́ 7 tó ń lọ wọ́n gba àwẹ̀ fọjọ́ 7 gba àwẹ̀ ọjọ́ 6 tíjọ́ kejì yẹn Ìbàdàn ni ó tún lọ fi sínú wọ́n dùn ó ń bẹ̀ yẹn o mo tún wá padà mo tún wá lọ ọ̀dọ̀ lílọ tí mo tó lọ mo tún yálé Adédùbú níjọ́ yẹn ni mo ṣiṣẹ́ fún olówó Jádesọ́lá tó fi di baálẹ̀ NEPA ní tẹ́lẹ̀ òun ni olówó Jádesọ́lá lólómi Ràhímì Àjẹ́rajà òun ló mú mi lọ Odòláyé ló mú mi lọ lé Adédùbú Odòláyé ló mú mi lọ lé Ewuọlá Ràhímì Àjẹ́rajà tó jẹ́ bàbá ẹgbẹ́ epo àkà pẹ̀lú Lálérè onílù epo àkà àwọn ni wọ́n mú mi lọ pé olówó Jádesọ́lá fẹ́ di baálẹ̀ ẹni tó wọ́n bá dù ìyẹn wà wọ́n á ní kó lọ ra pẹ́pẹ́yẹ wá kankan pé kíní kankan ẹni tí ń bá dù baálẹ̀ yẹn làbá ṣe iṣẹ́ yẹn àbá ṣàdúrà yẹn nígbà tẹ́ni yẹn ó jí kò parun kankan lórí ẹ̀ mọ́ ẹni yẹn ṣe sápò Ìbàdàn nìyẹn ni wọ́n bá fi olówó Jádesọ́lá ṣe baálẹ̀ lọ́dún náà lọ́hùn láyé Ṣàgàrí. ókè ìyẹn náà bá tún wò pé kí ni kó yẹ kóun ò fún mi ó fún mi nílẹ̀ nìbàdàn ó tó fún mi lápò 3 àwọn ìwọ̀n ń rówó nígbà tí màá tún fi padà dé mo tún padà àwọn bàbá àwọn ìyá ọlọ́jà obìnrin kan bẹ lọ́wọ́ ọmọ ti pẹ́ kí n tó lọ tẹ́lẹ̀ mo ti ṣáájú fún obìnrin yẹn ti wà ní oyún ọkùnrin kan àtọ̀ rẹ̀ ò dọ́mọ mo ti wá sọ fún pé tọrẹ tí ò dọ́mọ yìí o má jẹ ọbẹ̀ ilá o má jẹ ọbẹ̀ nǹkan báyìí o àpọ́n o oúnjẹ olóbẹ̀ ilá ló ń dẹ̀ fẹ́ràn jù o tí wọ́n bá ń rún ẹja sí báyìí òun ló máa ń jẹ jù pẹ̀lú àmàlà ní ìwọ rẹ ni kò ní jẹ́ kí oyún tètè dúró ó dẹ̀ filẹ̀ ó dẹ̀ ṣe àdẹ̀ṣáájú fún àtọ̀ rẹ̀ dẹ̀ padà ó dẹ̀ ìyàwó ẹ̀ lóyún ìyẹn ti jẹ wà kalẹ̀ kí n tó dé ó dẹ̀ jẹ́ èèyàn gidi nínú olóṣèlú bá tó gbé mi ó tún di ọ̀dọ̀ Afọlábí ó lóun wá ipò kan láyé Ṣàgàrí bó ṣe tún gbé mi ó tún dì rèé gbà dérè wọn láwọn fẹ́ dá pólì lẹ́bẹ̀ẹ́ gbogbo igun mẹ́rẹ̀ẹ̀rin pólì yẹn lókè ìrè báyìí àlàfo ìrè yẹn ló padà lọ lè jáde sí àdà ẹsẹ̀ láfírin o bàbá yẹn ní mọ́tò àjàpá ó dẹ̀ tó ní mọ́tò 504 ó dẹ̀ ti wá tó dé bí ipò yẹn láyé Ṣàgàrí ìyẹn náà bá ṣe a bá wọnú gbó rí gbogbo ẹ̀ mọ́ bí pólì yẹn wà ń rè ní bá ṣe ń sọ̀rọ̀ yìí ìrè pólì èmi là wálẹ̀ ní àkọ́kọ́ tá a kọ́kọ́ lọ sanko yẹn kí pólì yẹn tó débẹ̀ a bá padà sí Ìbàdàn bàbá yẹn bá ra 504 6,000 fún mi. ẹ̀dẹ̀ ti ní electric machine tẹ́lẹ̀. ìyẹn ti wà nílé wọ́n á ṣẹ̀ṣẹ̀ tó ìmọ̀ ẹ̀lẹ́ńtíríkì yẹn náà gùn wọ́n bá mi gbé pẹ̀lú ọkọ̀ píkọ̀bù dé Ìlọrin ni ọkọ̀ tá ń lẹsẹ̀ mọ́tò yẹn wọ́n yànyàn tó gbé mi dé Ìlọrin
pẹ̀lú security Àfọlábí torí owó tí mò ń gbé lọ ńjọ́ yẹn ó ti wá tó owó yẹn á wọ owó yẹn pọ̀ o. á wọ 20,000. á wọ 15,000 sí. láyé ìgbà yẹn bíi millions ní nísìnyí. bàbá owó tí ń rọrùn sùn tí mo délé tí mo fowó hàn màmá mi tí wọ́n sọ pé kíni pé ṣèṣe pé mo ṣoògùn owó wọ́n fún mi ní màmá mi bá ló dáa bàbá mi wá ní kó wá bá mi dé ọ̀dọ̀ ẹni tó fún mi ní irú owó yẹn tó ra mọ́tò fún mi àbá ń bò díjọ́ kẹẹ̀ẹ́dógún àbá wọkọ̀ àbá lọ́bẹ̀ wọ́n ní bá ń dúpẹ́ o bàbá mi wá hàn tú sí àwọn nǹkan kan wọ́n ní ká gbé lọ fún Àfọlábí Àfọlábí wá sọ pé ọmọ yín náà dáa èèyàn dáadáa làáfà yìí nǹkan kan ókè ní gbogbo tí mo fi lu ọdún méje tí mo fi pòrí ìta àkọ́kọ́ àkàrí elépo ló dàrin àjò mi rú tó jẹ́ wọ̀ ń bẹ̀ tó jẹ́ wọ̀ tí mò ń jẹ ókè lẹ́nu ìgbà tí mi wàá jẹ́ èèwọ̀ mọ́ ayé mi lójútùú èèwọ̀ jíjẹ gan-an ká mọ èèwọ̀ ẹni gan-an onímọ̀ jẹ́ kéèyàn ó ráyé èèyàn ṣe ókè ìrìn àjò tó bá yẹ kéèyàn ó lọ ó yẹ kéèyàn ó mọ̀ ni wọ́n mọ wòlíì tó lóko Nàìjíríà yìí tó dẹ̀ jọ́rẹ̀ bàbá mi tó dẹ̀ jẹ́ wòlíì tó halẹ̀ tó dẹ̀ jẹ́ aláṣọ funfun ọmọ kékeré ló ní dádì ibi tẹ́ ń lọ yẹn o ẹ má lọ o ẹ má lọ ìrìn àjò yẹn lénìí ẹ wà ní ìṣémọ́ torí ẹ̀mí yín máa gùn láyé ẹ dẹ̀ máa níjọ tó pọ̀ dádì kọ̀ tó yá gba bàbá yẹn ń lọ ló lásẹ̀ǹtì bóyá gbà tó ń bọ̀ ló lásẹ̀ǹtì mi mọ̀ sáà mọ̀ pé bàbá yẹn lásẹ̀ǹtì orí ìrìn àjò yẹn ló kù sí. jù pé téèyàn bá mọ èèwọ̀ tó máa gbọ́ pé kéèyàn rìnrìn àjò tó dẹ̀ tẹ̀lé ìkìlọ̀ yìí máa jẹ́ kẹ́mi èèyàn ó gùn ó dẹ̀ máa ń jẹ́ kéèyàn ó ráyé ẹni ṣe ṣùgbọ́n téèyàn ò bá ka nǹkan kún èèyàn ò ní débi tó ń lọ bó wà ní London ó máa jẹ̀yà náà ni bó wà ní Canada ó máa jẹ̀yà náà ni bó wà ní gbogbo bíi l'Abuja ó máa jẹ̀yà náà ni okay good ẹ worú ẹni tá a yẹ nǹkan wò fún pé tí mo béèrè pé ń bo ló gbé ní kékeré tó ní lọ́dọ̀ ìyá bàbá òun ni lóko bó onílòkó Èkìtìpupa okay bẹ́ẹ̀dì òun pákó lẹ fi ń sùn ó ní bẹ́ẹ̀ ni méní méjì mẹ́ta mọ́kànlá ló wà ń bẹ́ ó ló wọ̀n mọ̀ okay lórí ìkẹfà yẹn ìyàrí kan wà ń bẹ́ ibẹ̀ lògo rẹ̀ wà wọ́n máa fòrè gbúrò rẹ̀ ní òní rí gbà ó lọ jálẹ̀kùn yẹn orí bẹ́ẹ̀ ẹni yẹn ti dèèyàn ńlá lónìí kó ń ṣe pa aṣoògùn fún un bọ̀tí orí èèwọ̀ ló sùn lé ló fi wà ní kékeré kò ní débi tó ń lọ débẹ̀ bẹ́ẹ̀ ni torí náà èèwọ̀ ó dáa kéèyàn méwò èèyàn kéèyàn ó yẹ nǹkan wò kó mọ ohun tó yẹ kó jẹ kó mọ aṣọ tó yẹ kó wọ̀ ó dáa kó mọ ọjọ́ tó yẹ kó wọ́n lọ fún nǹkan ìrìn àjò kó mọ ọjọ́ tó yẹ kó wọ́n ṣe nǹkan rẹ̀ kò sí nǹkan kan tó burú ń bẹ̀ ẹ̀sìn ọ̀tọ̀ èèwọ̀ ọ̀tọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ àti mùsùlùmí àti kírísítẹ́nì bó wọ́n ṣe sọ fún ànábì pé kó fi Mákà lẹ̀ ní ìdájí. tí ò bá yẹ nǹkan wò. tí wọn ò bá máa sọ̀rọ̀ fún tí ò bá dẹ̀ jẹ́ pé ó ní ìgbàgbọ́ pé ní ìdájí ọ̀la o fìgboro Mákà lẹ̀ ká máa gèfèrí ọ má mú ẹ o. ó dẹ̀ ṣe pé àbí kò máa lọ nísìn wọ́n ní ìdájí nìrìn àjò rẹ̀ mú ìdájí lànábì kúrò àwọn gèfèrí sì sùn lọ tó fi gbẹ̀gbẹ́ wọn kọjá ànábì ti kọjá ìlú tán kán tó jí ó dẹ̀ wá lọ sí Mọ̀dínà wọ́n dẹ̀ dúró tì ẹ̀mí ẹ̀ dẹ̀ padà gùn wọ́n dẹ̀ wá gba ìsìláàmù wọ́n padà wá gba Mọ́kà wọ́n wá gba Mọ̀dínà bọ̀ tí ó bá jẹ́ pé kò mèwọ́ ńjọ́ náà tó bá sùlú yẹn níjọ́ yẹn ó lè kú àìmọye ọmọ ológo tí ń kú tògótògó ọmọye ẹni tó wà nírìn àjò tó há sí rìn àjò
ẹ̀sìn ọ̀tọ̀ èèwọ̀ ọ̀tọ̀ ó tọ́ súnà ọlọ́run kéèyàn mọ nǹkan tó yẹ kó jẹ ọmọ tọ́ súnà ọlọ́run kéèyàn mọ ìrìn àjò tó ó dẹ̀ tọ́ súnà ọlọ́run pé kéèyàn ó sin lọ́run ó dìjọ́ mẹ́jọ yìí oge. kọ́lọ́run ṣàánú wọn ní èèwọ̀ ìwọ tó jẹ́ wípé èèwọ̀ ló ń sọ èèwọ̀ ẹ fún ẹ ṣùgbọ́n lóhun ni best food rẹ àwọn kan náà wọn ní best food àwọn báwọn ò bá gé àwọn akú wọn lè ń jògo wọn mú oúnjẹ tó bá fẹ́ mọ èèwọ̀ ẹ kàn sí bàbá Alùbáríkà Webidà ní ìlú Ìgbẹ̀dú ibikíbi tó sí Bọ̀dé Ìkòdú garage kó lè yá ẹ̀wọ̀n mọ́tò lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Gbódú junction wà tí rí sáńbọ̀dù bàbá Alùbáríkà tàbí kó béèrè tàbí kó pe 08023829492 08023829492 tàbí pé tó bá pè wọ́n á wò fún ẹ lórí fóònù wọ́n á sọ fún ẹ bá ṣe jẹ́ mọ èèwọ̀ ẹ ó ṣe kókó fún ìgbésí ayé ẹ kó lè débi tó yẹ kó dé lásìkò ẹ̀yin tèmi ó dàbọ̀ ó ti dìgbà kan náà ire o. Thanks for watching. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.